kí ẹ ṣe tẹ́tí sí mi. Èmi ni o, èmi náà ni o. Èmi tí ní tòótọ́, Àìtàlè, Abíọ́mọ. Hi everyone, welcome to the first of many episodes of Children's Corner. Today we'll be familiarizing ourselves with different times of the day, because we need to be familiar with it, like morning, afternoon, night, evening, dawn, and midnight. Mo kí ẹ̀yin èwe káàbọ̀ sí abala mo fẹ́ kọ́ èdè mi. Àkọ́kọ́ ẹgbàágbèje àìmọye irú ẹ̀ tó máa wáyé. Lénìí, mo fẹ́ ká sọ̀rọ̀ nípa ìgbà nínú ọjọ́. Mi ò mọ̀ bí àwọn sọ dáadáa, like bíi àárọ̀, ọ̀sán, ìrọ̀lẹ́, ìdájí, òrùgànjọ́. Torí ó ṣe pàtàkì kẹ́ ẹ mọ̀. Tẹ́ bá ti mọ̀, kódà ìyókù bíntín báyìí ni. So, ẹ máa wí tẹ̀lé mi. Morning, àárọ̀, àárọ̀. Morning. Afternoon, ọ̀sán, ọ̀sán. Afternoon. Evening, ìrọ̀lẹ́, ìrọ̀lẹ́. Evening. Night, alẹ́, alẹ́. Night. Dawn, ìdájí, ìdájí. Dawn. Midnight, òrùgànjọ́, òrùgànjọ́. Midnight. It is important to know this, because later on you really understand what I'm talking about. Ó ṣe pàtàkì fún wa láti mọ ìgbà tó jẹ́ àárọ̀, ìgbà tọ̀sán jẹ́, ìgbà tí ìrọ̀lẹ́ jẹ́, ìgbà tí alẹ́ jẹ́, ìgbà tí ìdájí jẹ́, àti ìgbà tí ọ̀gànjọ́ òru jẹ́. Bó tilẹ̀ jẹ́ pé òru la máa ń pè ń sìn, a kì í sábà pè ní ọ̀gànjọ́ òru. Lẹ́ẹ̀kan sí i, àárọ̀, morning, ọ̀sán, afternoon, ìrọ̀lẹ́, evening, alẹ́, night, òru, midnight, dawn, ìdájí. I hope you guys keep practicing, and I hope you have fun while at it. In case you miss it, you can always play back or put it on loop so that you catch up with it. Well, have fun. That's all for now. Till next time. Akuito.